Ọba ni ọba ṣẹ̀dá. Ọba adáni má gbàgbé ìwọ lè lò kiri fún ọba tó dáni tí òfin bẹ̀ wọ́n. Àdédé tó fi sọ́nà débẹ̀ lórí ló tó di mọ́ pèlè mọ̀. Ikú pàṣẹ oko lórí aró àlùkò kú tàn ń kọ́gbọ́ oṣù. Lékèlèké kú ẹkún ilẹ̀ lẹ́yìn ẹyẹ ẹwà lágbára bó ṣe kú. Ikú pàṣẹ lójú oru. Ọ̀ṣun já ọ̀hún dọ̀pá. Àtàǹpàkò sí láwọn ọmọ ọwọ́ tí ìyá gbà á títí ò sí lórí mọ́ onígbàgbélà ní kátóré rẹ̀ dìgbò kátóré pọ̀ ń dọ̀dùn kátóré ní bí bàbá wa ó tún nànú alákejì ẹ mọ́ kú ogbó òkú dí àfèrèmọ̀jó kú ẹnu sàǹṣẹ̀jẹ̀ ọ̀pálámbá ọtí èbúfọ́ onígbọ̀nsọ̀ òdì sọ kó o nípa kíkanjú ikú odò ní fóòmù ẹ̀ ikú tí ó mọ̀ yá sí ògbọ́n bá bẹ́yẹ lọ́jọ́ ikú bá dé ìrùn adarí wọn ló fẹ́ ṣe mo lè dógún mo lè dọ́kàn lọ́jọ́ àjùmọ̀ kù bá dé lódòpin mo lè gòkè mo lè sòkè mo lè fòkè mo lè mọ̀kè ní gángan lòkè lọ́jọ́ ikú bá dé náà ní kúkú mọ iṣẹ́ bọ́ lè ṣe òògùn bá a ti wáyé páàdì láàárín bá a wá lè pọ̀ ọdún láyé tá a gbọ́ kùjẹ́kùjẹ́ ní dúníyàn lọ́jọ́ tá a dábàá pé kò ní ká má ràn lákejì ibùpọ̀ ló wọlé tó ń bàbá wa lọ bàbá wa Ọládìméjì ọba Ajíkòbí agbiniwá o Ajíkòbí ọ̀gá o ọmọ olúmọ àkàkí ọmọ ọba sálèlé àwọn làgbé olóòlà ní sákẹ́kẹ́ àgbé olóòlà ní bàbàjà ègègè sẹ́nu abẹ́lé olóòlà ní ipò abẹ àwọn ọlọ́mọ àkànbí àgbé àwọn ọlọ́mọ àkànbí àgbé ọmọ àjàyí àgbé àyìnlá àgbé àkàndá àgbé àjàdí àgbé ní gbogbo wa àwọn náà ló mọ Ìlọrin ilé bàbá àwọn Ìlọrin àkàndá ìlú dòdòyọ èyí tó di pé yìí kò ní fún rárá ẹṣin ilé gígùn lé wọn ọmọ akéwùgbẹrù ni wọn ọmọ àfàgbà àgbẹrẹ ọmọ adídí kálámù dáwọn ẹlẹkàn ṣe kọńdúkọńdú wọn yìí sùn látàrí ewu ni wọn ké ẹni àkànjá bá bàjá ló wò kú kéré gbàwó bá kù àwọn ọ̀nà tí bàbá wọn fi gbé gbà wọ àwọn ọmọ náà ò gbọ́ràn wọn ni wọn kọ sóò rẹ̀ sódì omi ò gbọ́ràn wọn ni wọn fi ọtí tó burú ò gbọ́ràn wọn ni wọn fi ọmọ tó le tí ò gbọ́ràn wọn ni wọn kọjú rẹ̀ sódì àkànjá ò gbọ́ràn wọn kọjú rẹ̀ sódì ogun náà làkànjá lọ bí ó padà wáyé wọn tó fi lọ tẹ̀lé Ìlọrin àkànjá ìdúkùn duyọ̀ adìyẹ ní ogún adìyẹ fogún àwọn tó wá sọ pé ìyẹn ò mọ rí bàbá wọn bẹ́ẹ̀ ìyẹn náà ra pẹ́pẹ́yẹ yẹn bọ̀ ó pọ̀ mọ̀ wọ́n tún ní pẹ́pẹ́yẹ náà ọmọ rẹ wọ́n tún pẹ́pẹ́yẹ tàbí wọ́n ra owó àwọn yẹn ní méjì ó pàkó tó tó pàkó ọ̀hún fún wọn tẹ́kẹ́tẹ́ fún wọ́n bá wọ́n tà ọ̀rọ̀ bọ ọ̀bọ̀n ńlọ́sù wọ́n bọ̀ bọ̀ tà wọ́n ajá ń jẹ ní lọ́gbàgbàjá tà wọ́n bá lọ rè é ọ̀ràn lẹ́rú náà wọ́n ní bẹ́ẹ̀ ló ń mú yán ọ̀hún sọ pé òun mọ̀ yán fún wọ́n ní orò kàárò ọ̀rọ̀ ní bàbá wọn kan fún òun níjọ́ tí ló bá ṣubú lulẹ̀ sí lórí ńlá mi ní èrò ọ̀yọ́ bẹ́ẹ̀ náà yẹn bù mú èrò àkùdá bẹ́ẹ̀ náà yẹn bù ẹ̀ èrò ayítòkó bẹ́ẹ̀ náà yẹn bù bọ́jú kí àwọn tí kò ní ti bàbá ní àwọn ayé kiri gbégbó àkọni èrò ayítòkó lára ní ọ̀pẹ ìkiri ọ̀tẹ̀ ló wá ṣe ní pé gbowó ìbá àbá kúkú lówó ikú òsì gbòòbí àbáwo ìbẹ kúkú má ṣe mú bàbá àwa lọ bàbá tó yẹ kí wọ́n kó àwa ọlọ́dún kejì ní ọ̀kan nínú àwọn iṣẹ́ wa ní sáàyè àwa wá retí kí bàbá dé retí àwọn òpétọ lọ́jọ́ lórí olùkọ́ àgbà wa ikú wa pàdé ọpẹ́ ní pàtàkì láwùjọ dárúdárú ikú pàlùkù ó pẹ́ ní àtàtà láwùjọ kóṣùkóṣù ikú parí kéèké ó pẹ́ ní iyì láwùjọ kẹfùkẹfù ikú pọ̀ ó pariwo àlọ́gbẹ̀ ẹyẹ ìwà ìtọ́jú tí ò rí kú láyé iṣẹ́ rẹ̀ yẹn já tẹra mọ́kà ní rírì tó pọ̀. That was the dance rendered by Sheikh Adébáyọ̀. It's not dissertation. I want to recognize